ti ń ṣe lónìí ọmọ àrùn òun ló ṣe ọjọ́ sí kọ́lá. oníbẹ̀rẹ̀ sì máa rè lu ọba oníbàtún bọ̀ wá sílé. ọ̀rọ̀ 1999 98 99 òun ti gbàgbé ẹni tó sùn ló gbàgbé ẹni tó kọ̀ ní gbàgbé Kọ́láwọlé ọmọ àrùn òun lò. Ó máa lásìkò kan o tó máa dàbí ẹni pé ò ní ìgbéraga ṣùgbọ́n ní tí o bá ní understanding àwa rò pé ìgbéraga lòun ṣe àbúrò mi. Mo ní kílẹ̀ rí ó là ń pè é lọ́wọ́ kan ó dá ọ lóhùn bíi 20 lẹ́yìn o àwa ṣàdúrà tó ta bá ti pè é pé kó máa fi sílẹ̀ àdúrà títí wá. Ẹni bá pè mí bí gbàgbó àgbọ̀nà ẹ̀sìn tó bá pè máa ní ìgbà lẹ́yìn mi. Tó bá pọ̀ ọmọ lẹ́yìn mi àbáwọ̀ nílùú ìgbà yẹn bẹ́ẹ̀ yẹn bá pè lápá kan àti ó ti rí mi bá sọ̀rọ̀ òde mi sí. Ṣùgbọ́n tá a bá sọ ọ̀kan tá a bá sọ méjì àwọn kan ti gbé dáàbí ìpèkì ló ń ṣe náà. Ṣé mi tí mo ṣeré ní ìjẹta àtọ́jọ́ Tuesday bá a ṣeré tán lọ́jọ́ Monday ọ̀sẹ̀ tó kọjá a sì ní Monday yẹn á fi sùn ẹnìkan kò ráyè ara wọn. Èmi ń pa sílùú ẹ̀mọ́ ṣe é sí délé. Ó dákọ̀ ẹ̀sìn mò ń sùn lọ. Ìpàdé di Tuesday. Wọ́n bẹ̀ láfi kú oníkòdú. Agbára kú oníkòdú. Adébàdàn láago márùn-ún ìrọ̀lẹ́ òtáyé. Tóra òsẹ́rìn lórí wọn o. Àtẹnukọ́ ẹ̀sìn ìyàbẹ̀rù orí. Tóra wọn Fúlàní ìpẹ̀lẹ́ ọ̀nà ọkùnrin pẹ́tẹ́. Nítorí ìdí èyí. Adélọ́jọ́ ọmọdé yìí o, Adésọ́líyàló, ìgbà tó di Tuesday àtúndò ṣẹ̀dá ni. Aṣọ nínú 360 àgbẹ̀rí, aṣọ tèmi dà. Gbogbo yìí lọ́wọ́ sọ, ẹ bá ń pa nígbàgbọ́ òfin ní ìgbó máa ń pa aṣọ tèmi wá. Bẹ́ẹ̀. Ènìyàn mọ̀ ní o, ara mi o. Ènìyàn mọ̀ ní o, ara mi o. Oríṣiríṣi ènìyàn mọ̀ ní ara mi o. Olúwa ló mọ̀ ní lọ ènìyàn. Ènìyàn pè ní ara mi o, ènìyàn pè ní ara mi o, Olúwa ló mọ̀ ọ́la ènìyàn. Ọmọ bá ń bára Olúwa ló mọ̀ ọ́la ènìyàn. Sílé àbọ̀kọ́ Olúwa ló mọ̀ ọ́la ènìyàn. Ọmọdé Olúwa ló wà ńlá ènìyàn. Avis ọ̀nà mọ́mí owó ìyá Olúwa ló wà ńlá ènìyàn. Ẹni olówó máa tó lé kọ́lé. Tí èrè yára mọ̀, tí èrè yára tààyà tó fẹ́ gun mọ́tò ní ìgboro. Ẹni ọmọ kan balẹ̀ kó jẹ́ra àwọn iṣẹ́ tó ń gbọ́ nínú àbí ẹ̀mí ní Kwari. Ẹni ọmọ kan balẹ̀ kó jẹ́ra àwọn iṣẹ́ ọmọ Akíndélé Kwari gbogbo yẹn Kwari ló ti. Àwọn tó
tì í tó padà nígbà kọ̀ọ̀kan rí tálórúkọ rẹ̀ sí Yusuf alábìyí gbogbo yẹn ṣe. aṣọ tèmi náà rèé nínú wa kì í rí ìkórasọ débi sí èmi á lọ parọ́ aṣọ bára fún mi pẹ̀lú. àgájù ilé akẹ́rẹ́ bàjẹ́ èmi akẹ́rẹ́ ló kọ́kọ́ bí mi ó ní bàbá ní èso mú ẹ̀yin òun ọṣọ ó ṣojú mi ló ṣe tí wọ́n fi ní kàìjà aláṣọ kó bá sọ fún ní táyé. ó lọ́yọ̀ ìyá àrẹwà tí ó lè rádé tó pè tó ọ̀ṣọ́ bí mo ṣe dúró lọ́rùn rẹ̀ tó dúró dédédédé. oníkọ́kọ́ ènìyàn bẹ́ẹ̀ ni ó ara mi o. ènìyàn bẹ́ẹ̀ ni ó ara mi o. olúwa ló ń wọ̀ ńlá ènìyàn. ènìyàn bẹ́ẹ̀ ni ó ara mi o. ènìyàn bẹ́ẹ̀ ni ó ara mi o. olúwa ló ń wọ̀ ńlá ènìyàn. Olúwa yọ̀rá ká gbogbo wa. Àdìyà, a ní múlẹ̀ kó, a ní múta ní Ìbàdàn. Olúwa yọ̀rá ká gbogbo wa. Ọlọ́run ọba ti láyé ká lórúkọ rẹ̀ sí o mo mú bá mi débi. bẹ́ẹ̀ ọba lówó tó lẹ́nu ìlẹ̀yìn òun gbogbo lónìí. àwọn tí ń bá dé lẹ́yìn wọ́n dúró sí ní ìgbọ̀nyìn. Mo fi ènìyàn dáadáa tọ́jú ọmọ mẹ́lẹ́. Ajẹ́lẹ̀ kan tí ń bá fẹ́ràn mọ́tò. Àbí mo fẹ́ràn mọ́tò fọ́mọ ẹgbẹ̀rún. Ajẹ́lẹ̀ kan tí ń bá lówó pé ẹ fún mi ní àkáǹtì kí n máa sanwó. Owó mi díẹ̀díẹ̀ o, ó máa ń pé ajẹ́rìnlẹ́kọ̀ọ́ lòókó. Ajá bá ẹ gbé, èèyàn bá ẹ gbé, ọlá bá ẹ gbé, lọ́la mú ọmọ Ajẹ́lẹ̀ kan lòókó ṣé àwa. Ọmọ Mọ́gàjí ń bẹ níbi àjọdà. Bàbá ọmọ Mọ́gàjí àjọ. Àwọn àwọn ní ọ́fíìsà dípò tó bá so àjọ jẹun dípò tó so àjọ jẹun Mọ́gàjí okú ti orí ìmọ̀ni ẹ̀ wá sáyé. Ó yá sóní kankan rí iyo nígbà tó ti ń ṣe fàárì rẹ kiri. Wọ́n máa ń gbọ́bù kọ́fí má jọ rí iyo àjọ ń ṣe pàṣẹ wọn. Àwa náà àgbọ́jú mọ́ Mọ́gàjí ní àjọ. Orúkọ tẹ wá ń bíùdì kò ní bàjẹ́ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ní ibẹ̀ ọmọ Mọ́gàjí. Bẹ́ẹ̀ bá tún lárúkọ tẹ́ ẹ bá kúrò ní ibẹ̀ kò ní pín láíláí. Ọmọ Mọ́gàjí yóò ṣe é dùn bọ̀. Ẹni bá ń fẹ́ ní ilẹ̀ a máa fẹ́ o. Mọ́gàjí ń fẹ́ mi èmi ń fẹ́ wọn táyé. Àwọn tó dá àgbà mi. Àwọn abúdú láyé ọmọ bàbá òpèlú ẹrú.
ṣe orin nìkan rà àwọn akọ̀dé bí sí àwọn akọrin tó jẹ wá sí o ẹni máa ń bọ̀ ẹ̀kọ́ mi ó máa ráwọn tíà ọ̀pọ̀lọ̀ rábùdù láyé ìtọ́ ọmọ àṣẹṣe lórí wọ́n fọlọ́ ń kọ́ àlọ́run ọmọ pẹ̀lú ẹrú wọ́n ní nínú àdínkù ẹnì kan sọ báyìí pé o ẹnikẹ́ni tó o bá sẹ́yìn kẹ́ ẹ fojú bẹ́ẹ̀ bá mi lè bínú bẹ́ẹ̀ mi kú síbi lágbájá ń bínú lágbájá àpọ́débọ̀ ọ̀rọ̀ ẹ̀ sì ẹ̀ ò ní rọrùn ọ̀rọ̀ abájọ́gbó náà abúrò láìlà ìlà. Àwọn tó wá nílé àǹfààní àwọn ọmọ Bíọ́lá bẹ́ẹ̀ lámì ọmọ bàbá Kìlápá ìyanu Ọlọ́run kó má bàbá mi Bíọ́lá ìdùnnú jásẹ̀ àwọn ní tó wà bá Bíọ́lá níbi kíbi tó lè wà mo fọlá ọ̀rẹ́ mi àbá mi kí ẹ Bíọ́lá àlùbásà yìí ọmọ akójó ẹrú Ọlọ́run náà bá Bíọ́lá wọ́n tún fọlá àbágbà Akílápá ti yẹ́dá Akílápá tànà kó tó wá ti tẹ̀lé mo fi kí ìyọ̀ àbá Bíọ́lá Bíọ́lá ọ̀kàlẹ̀ ọmọ bàbá Akílápá. Àdáyébátú àṣàkíyàtú àdáyébátú sàlẹ̀wàtú kó bàbá Akílápá jẹta o Akílápá tànà àti tèmi tó fẹ́ nílẹ̀ ọlọ́run àbá Kásímù láìlà ìlànà. Alẹ́ fún ọmọdé láàárọ̀ fún wa. Láìlà ìlànà. Muhammadu ya Rasulullah. Èmi ọjọ́ Jímọ̀ yìí, Jímọ̀ olóyin. Tẹ́bí fi ṣe ó ti forúkọ yín wá àkọ́dẹ́kọ̀ kọ́rẹ́sì àti gbogbo. Ṣojú kò dábì ẹ̀ nísẹ̀yìn Fárúkù ọmọọba. Àlíà àdàgbà àdínlárí ẹkùn pálẹ̀mọ́ onímọ̀
onímọ̀ kú rání ká máa ṣe fọmọ mi àníyàn ọjọ́ bá pé aládùúgbò àwọn tó dùn ó ti wá àti kí mọ́gàdì àti kọ́ máa láàjà tó ń jẹ́ sílé àti kí bẹ́ẹ̀ náà rẹ̀ sí ọkọ̀ rẹ̀ sí Rashida tún mí bọ́lá olú ẹ̀fọ́ àpọ́lá àti lẹ́kọ̀ọ́ àwọn arílówó máa tọ́jú lọ́la mi ìgbẹ́ mi ìyàwó ọlọ́run 20 ọlọ́run lógún oníbúrẹ́ Abíọ́dún ní ìdájí àwọn ìgbòho pàgọ́ lọ́jọ́ president alájọ ọlọ́gẹ́rù ní ìsìn ẹ̀kọ́ ọlọ́gẹ́rù àfẹ́ ẹkùn àdúrósì lójoojúmọ́ náà bá ti rí mi bí ìsìn bẹ̀ wà lọ́mọ alálùbá àríkà àkọ́ rẹ̀ sí ọlọ́gẹ́rù ẹ̀kọ́ mi látàrí àwọn táwọn fi kíkò jẹ́jẹ́ gbogbo àti bọ̀rọ̀ mi sí ilé mọ́ ọ̀nà adébáni fẹ́jọ́ pé ìyẹ́tọ̀ mi o àtàlájú sáàkì ẹ̀kọ́ mi àjà ni o gbogbo ọdún tí ń bẹ lọ́lọ́gbà ìgbà kúrò lọ́rọ̀ wọn àtọ̀dọ́kọ́ ẹ̀sìn mọ̀ bá àwọn dúpẹ́ abudu ayéwádà ẹni ọmọ adébísì káyọ̀lù ní ìbàbọ̀ náà rí mu ẹ̀wọ̀n fi láwẹ́lá ẹ má bọ̀ òjòjò òjòjò abudu ọmọ pẹ́lẹ́rú alẹ́ ìmọ̀ ọmọ tó yọ̀rọ̀ ló ń wọ́n bá. àti tàbí lẹ́gbọ̀n àwárí àti bíọ́dún mi ìdẹ́kẹ̀rin àti tàbí ọlọ́ba ọkọ̀dọ̀ mi ìsàtúnbà àbálẹ̀ ní South Africa akíndélé mi ìbá àtàrí àti mọ́mọ́dá aláàjì òyìnbó onígbàgbó òjòkè onígbàgbó òjòkò dídẹ́rẹ́ ẹ̀yà àyùnkóyọ̀ ọmọ orí ìdókè ó ṣe fi wọ́n ẹ̀sọ́ ọmọdé àlímọ́ wọ́n ẹ̀sọ́ ọmọdé ìgbẹ́lẹ́ ló ń pè é ní ṣàyà mi àlímọ́ tún ṣáàdì yá. La ilaha illallah. Muhammadu ya Rasulullah. Owó ya kó fọlá ọ̀sẹ̀ o, àtàfíìsì ọmọ Adámọ́lá. Èmi ṣàdúrà wọ́n tó máa tẹ́lẹ̀ àmì lójoojúmọ́. Ìgbẹ́ bí gbogbo èèyàn bá rẹ̀yìn, àfíìsì òní ẹ̀yìn lọ́lọ́run lóhùn ọba yìí láyé. Ẹbí mọ́mọ́ òní ẹ̀yìn nínú wa, kó bá wọn lámú wọn ọmọ ẹ̀bá ń sámi, ọ̀tún bàmí àfíìsì. Ẹni bá ń lọ ní ilẹ̀ àwọn àfẹ́. Ọbẹ̀ tó tẹ́lá yìí ni bàbá kú dí. Ó ti pé àríra inú mi wá ń dùn Adébísí pé mo ní gbogbo alẹ́ ní o akẹ́kọ̀ọ́ láyé sí ẹ̀yìn òkú ẹ̀yìn òkú ọba gbogbo àmàrí alọ́dún tó pọ̀ rẹ̀ agbègbè mi ní dáhùn ọ̀pọ̀ ìlú kò ní dúró síbẹ̀. Dúdú pẹ̀lú bí wà sí ìbáraẹ̀. Èyí làwọn òṣèlú màmá wa ajákùn di ìrìnàjò. Màmá nílé ẹlẹ́sìnlá ìyàwó aláàjì láti ìfù ọ̀rọ̀ rẹ̀. Èké bàbá lọ ọlọ́run jọ bàbá ọlọ́run jọ. Èké bàbá ọlọ́run jọ ó ṣe máa ń bọ̀ máa ń ọ̀run. Wúdi láti mọ̀ ọ́dà ọlọ́run jọ máa padà lẹ́yìn ọba àṣìláyé. Eléyìí ó mọ́lá
ọjọ́ tó bá sí Jésù nù ẹ̀rí ni. Eléyìí ọjọ́ Jímọ̀ ló bá sí ọjọ́ Jímọ̀ ni o 19 of February àwa ní Muslim onígbò Muslim nínú léèwé mi àwa ṣeré fún aláṣọ ọ̀kan ìlú ó ṣòkù màmá ẹni. Ẹ tọ́jú ọmọ mi aláṣọ kọ́ọ̀dìrì máa ń gbọ́ gbogbo aláṣọ ìbànújẹ́ ọ̀rọ̀ níkànnì o mo rántí ìyá ẹ̀rí agogo. Pèlè ní o gbogbo ẹ̀yin tẹ́ wá bí ẹ máa gbẹ̀yìn arúgbó yìí o àmì o oníwàádìí òní rẹ̀ yìí ẹlẹ́yìn ní síwájú lọ́lọ́lọ́wọ́ ọba àpọ̀dé kò wọ́n lọ́wọ́ ọba ti láyé gẹ́gẹ́ ẹkú jẹ́ méjìjọ́ mẹ́ta alọ́sílẹ̀ ojú wo ní ti ẹ̀rọ láíláí tó bá wọ́n lámú ọmọ alọ́sílẹ̀ gẹ́gẹ́ ìbànújẹ́ kò ní kọ̀yìn o kò ní kọ̀yìn kò ní kàn mí àwọn tá a ti yọ ọmọ bí ogún ọdún sẹ́yìn tó tún lé ọmọ Akíndélé àwa náà látúnjẹ wà yìí gbogbo ọ̀rẹ́ ẹ̀gbọ́n àbúrò nínú wa a tún máa ríra àmì àmọ́ ilé bá wa ṣe ẹni tó ní màmá ò ní kú ẹni tí ó ní ọmọ akókò rí ìwọ̀n ẹni tó ní màmá ò ní kú ẹni tí ó dẹ̀ ní ọmọ akókò rí ìwọ̀n. Gbogbo ọjọ́ tó máa pè wá bí ìta aláṣọ fún ìdè o a ò ní wọ́wọ́ tì a ò ní wọ́n láti a ò ní wọ́n ń dáná sí lọ́la mú wọn máa láṣọ fún ìdè wọ́n yìí lómi yóò máa ń kórè o. Láìla ìlànà. Alábẹ́ wọ́n mọ̀ dùn. Àdìyá dájú ní gàgà. Àdìyá ọlọ́mọ padà lẹ́yìn ẹ̀ àlàjá bá sì ọmọ gbógun lérí. Káàkátà ìlú ìdíni. Àdìyá gbèsè wọn gbàgbà mú báyìí. Bọ́mọdé bá ṣe dáadáa, àdìsá mi dájú. Bàgbà bá ṣe dáadáa, àdìsá mi dájú ò máa wá. Àrètí yín Sunday dájú nínú ní àdìsá ọba máa fi ẹ́ pamọ́ àdìsá lẹ́nu ìmúgàjì ni. Àdìsá àwọn tó ń bá ẹni tẹ̀ lọ́jọ́ ọjọ́ sí. Dájú àdìsá o ọkọ̀ kúkú ràtú àdìsá orí tó kẹ́. Ìgbà ọkọ̀ pẹ̀lú àdá o ọmọ kí adé tọ́kọ̀ lórí. Tani ọmọ tẹ́lẹ̀ gòkè yẹn ó borí wọn àdìsá gbájú àdìsá ọ̀rọ̀ ó bá ọ̀rọ̀ àdáhà ọ̀rọ̀ mi ọmọ olúwa máa gbé báyẹn àdìsá àkíyàdé mi dájú lójú má kojú ẹni àrídẹ̀ẹ́dẹ́ àkíyàdé mi ọkùnrin gẹ́gẹ́ àyà ó ṣe bẹ́ẹ̀ lédè òpá lójú rẹ̀ sí àkíyàdé mi. Ẹ̀yìn yẹn nílà pípọ́ ká àdìsá mi dájú. Ọlọ́run ọba tó ní ìbúrú yìí onílé ayé àdìsá yóò lọ́wọ́ ṣe ráàrí o àbí ní ilé ayé o. Ọ̀rọ̀ àkóbá ọ̀rọ̀ àdábà ọ̀rọ̀ mi ọmọ olúwa máa pẹ́ bá ẹ̀ta jù nínú ọmọ Akínyadé mi. Ìbàdàn dídá ọjọ́ ọkùnrin àkọ́ni
kánsẹ́lọ̀ gbogbo èèyàn fẹsẹ̀ pàdé o kánsẹ́lọ̀ ọmọ mi Àjíbọ́lá ọlọ́tí ẹ̀rọ àárí ibẹ̀ oṣù fẹ́. àdúrà tí ìṣe fún Àjíbọ́lá nígbà náà ní ìfọ́ọ̀sì bí mo ṣe fọ́ọ̀mù ní àná ní èsùn o ló máa bá Àjíbọ́lá ìwà dépò ìpọ́lá tó bá ṣe gbé dénú mi àmọ́ nípa ọ̀rẹ́ sí i lọ́mọ mi máa rẹ̀ láíláí. Àjíbọ́lá mi ọ̀nà èèbù mo fọlá yẹlá sí ìlú mo fi tọrọ fún ẹ. Mo fọlá Àjíbọ́lá àgbà mo fi tọrọ fún ẹ. Mo fọlá Mákàjí ìbúra ìyíyọ̀ mo fi tọrọ fún ẹ. Mo fọlá àgbà tó ń gé sí ẹ. Ànábìsá ìdí ọmọ ọba máa tóbi. Àtàlájà àbúrò ọkọ̀ ti ìyá ọlọ́. Máa lọ bó bá ti ní bàbọ̀. Gbogbo ẹni bá ti ní bàbọ̀. Kò ní dáwọ́ kan sí kó tọrọ. Lọ́la bàbá pọ́lọ́ irú àgbà. Àgbẹ̀dẹ́gbà ọ̀rẹ́ sì ó ti ṣe. Lọ́la sọ́ọ̀tì làámọ́nì ó ti ṣe adìyá. Gbàgbọ́dúnú ti dé o. Alámíyà ti dé o. Ẹbídúnú ti dé o. Ẹ̀mí ayé ẹ̀mí àjò. Bébí ọlọ́sọ̀gbọ̀ ìdílájọ lórí. Ọmọlọ́kù èmi o. Ọmọlọ́kùnkọ̀ ọ̀làpọ̀ mi. Idris. Pẹ̀lú Túndé àlọ́ máa ń lé orin dírí. Àti kó ìgbó bá ń tọ́jú búrúkì àdéhùn ìyáwó láti tí ó. Dẹ́mọ́lì ìyàwó Dẹ́mọ́lá ní ìwọ̀n ó pè yóò ṣe. Ìyálájé gbogbo aluminium village. Ìyá the boy ìyá choice àwọn ọmọ olóòkú ní ẹkú àná ó ti bàbá yín. Kó ìjọba ó pè yín gbogbo. Láìlá ìlà. Wọ́n wá ọmọdún yára sílẹ̀. Ó gbogbo lọ́wọ́ ọlọ́run àmọ́ ní orí tó gẹ́. Orí tó jẹ́ jẹ́ àgbàdo ìjọ Sunday nílé àní láti hù lómi mi. Kò fẹ́ràn láàbùrò ní òkà ẹ̀. Ìyá lélẹ̀ ọkọ̀ àwọn ní orí tó gẹ́. Ìyẹn nínú gbọ́lá ọ̀túnra. A máa pàdé ń bẹ̀. Ẹrẹ̀wà tí a máa pàdé ń bẹ̀ lọ́lọ́lọ́hùn ọba. Àwa náà gbogbo ẹ̀ láti bá ṣe àpọ̀ndé ibẹ̀ bá ti yẹ káàdù àdìjáde. Wọ́n ọmọdún bí ẹ bá ti ayé àdídámí ìtajú tọ́jú aláàjì Kásímà Kasim ẹkú àjọ tí àdìyà ẹjọjọ tí ìtajú ọmọ Akíadé òkì ń lé ní méjì síyàn bó bá ti ìbániṣe bó bá ṣe tẹ náírà àmúhùn gágá bí òní á gbìyànjú á ṣe fa náírà àmúhùn ẹ̀ débi sí èèyàn dáadáa ní bó bá járúgbó ọ̀rẹ́ bó bá ti jọmọ 20 tó bá ń ṣe dáadáa àdìsá dẹrù ẹ̀ ní bó fẹ́ kọ́lé bó fẹ́ ra mọ́tò o ti má dìsá lẹ́rú bó bá ti fowó ṣe dáadáa kò dẹ̀ lọ́jú mọ́yàn kò bí inú ẹni lọ́wọ́ bẹ́ẹ̀ bá mú sí amúsí bẹ́ẹ̀ bá bu ó ti bá tájú hù nínú ìlara mu àdìsá mi ìtajú hù ní kú láíláí. Kásímà ẹkú àdó ti bàbá mi àní dáhùn ó mọ̀ ọ́ pé.
aláti jẹ bá wọn lọmọ àbàfà wa ní abudu làyàn wa láti ṣe ẹkú adó sí àpọ̀dé inú ilé wa alábíà àbúrò ọkọ ìyàwó kékeré ẹbí Ṣàngó àtàgbàyà ládẹ́lẹ́ àádọ́ ìyàwó mẹ́ta lórí adábùdù láyé ọmọ bàbá òpin aláṣìṣe ẹ máa kórì ìrètí ìyàwó yín kékeré abúláyé ní àbá mi àbúdù láyé ọmọ aláṣì ìṣe abúláyé òkì ẹ̀pọ̀ àdúró ti ọmọdún láàárọ̀. Ìdìbò ilé ọ̀yà àbá mi ó di méjì ìkọ́ abẹ́ni ní bá ti èrè àmọ̀pọ̀lẹ̀ ọ̀rú ìyẹn ní kẹta a máa fẹ́ lọ́dún tó ń bọ̀ yìí bó bá ti pé mẹ́rin mo gbà fún mi. aláṣẹ mo gbé fún yín náà tó bá ti pé mẹ́rin àti bọ̀dá wa agbára láàrin wa àbàlá ẹ̀ẹ́dọ̀tò ń yára gé ó yẹ bẹ́ẹ̀ ti sí wọn mọ́. Lóògẹ̀ bẹ́ẹ̀ ló lómi. Fún ọmọdún yá àrọ̀ sílùú náà. Ẹja ní Buhari. Ọmọ Ṣíámánì nínú Buhari mọ̀ hàn wọlé o. Mo ti rẹ́jà ń bí. Àwọn mọ́gàjì Ibrahim mọ́gàjì gbogbo ọmọ amúbẹ̀ẹ́ mi ní Ìbàdàn. Mọ́gàjì ẹ̀yà mi ìbò ẹ̀wọ̀n mi. Ẹ̀wọ̀n mi ẹ̀yà búra hàn mi. Àdùnbá ìmàkùtì Olúwa ìjọ ọ̀tọ̀. Ẹni tó tó kú o nílẹ̀ ìdìbò. Magaji, Uraimo, Adurai, Majesty, Olúwa ìjọ ọ̀tẹ̀. Ṣọlá Zaraba, ẹni bẹ́ẹ̀ kú o, nílẹ̀ yìí o, Olúwa àbúrò ọ̀tẹ̀. Magaji ẹ̀yà ẹ̀ṣẹ̀ mi, ẹni bẹ́ẹ̀ kú o, nílẹ̀ yìí o, Olúwa àbúrò ọ̀tẹ̀. Ọ̀gá máa wọlé máa bá gbogbo dada. Olórí ogo, Pásímà Sáńsó, àwọn ọkọ ìyàwó. Gbogbo obìnrin sì ti yó. Ọwọ́ yín lọ́wọ́. Ọlọ́run máa jẹ́ ọba àjẹ́ ò láíláí. Àgbà tí obìnrin lọ́mọ ẹ̀pọ̀ aṣíwájú. Ìrẹ́pọ̀ tá a máa bá ara wa ṣe. Ó yẹ kí n ṣeré kan lọ́la sátidé sákí òfin ọ̀rọ̀ kí owó wọ́n mílíọ̀nù sọ fún Táyé. Ẹlẹ́mọ̀ búdú láàyè ìṣòro 1 million sákí lọ́la náà sọ fún mi àpọ̀dé. Mo pa àwọn tó tẹ̀lé mi pé alásìlẹ̀ ọjọ́ kan lọ́sílẹ̀ kí o. Gbogbo èèyàn wá ń sọ pé kò ń sásìkò ọ̀rọ̀ Fúlàní. Ọlọ́run lọ́wọ́ mi o ti pè é pé káàbò owó padà ń wá mọ́. A ti ń dárò láti ìjẹta. Nọ́mbà pé mí ìlànà tó kọ́rẹ́nsì. Owó tá a fún yín ìwà láì mo mọ lọ́múra bàbá àìsàn. Wọ́n ní ẹ máa mú lọ, ẹ máa wà á mú. Gbogbo àlejò àwọn tọ́mọ wá látọ̀kọ́ láti Ìbàdàn
wọ́n ní sẹ́yìn láàgí àwọn ń bẹ̀rù kájọ́ sọ pé Ìsẹ́yìn sí Ìbàdàn wọ́n ní kò séyẹ̀ ó ti wọnú àwọn ṣèyàwó ọmọ ni ọkọ ìyàwó oníkọ́rẹ́sì lóhùn ìyàwó oníkọ́rẹ́sì náà ní ìyá ìyàwó ìyẹn jẹ́ ìyàwó ọ̀rẹ́ mi bàbá ìyàwó ìyẹn jẹ́ alága ọ̀rẹ́ mi ọmọ tó ṣèyàwó ọmọ tí ń bá oko ní Àkàndé Adébísí táwa láti London pé wọ́n ṣèyàwó ọkọ tó ṣáàkì ìyàwó jọmọ àgọ́ rẹ̀ o wọ́n bá tó gbogbo ẹ̀ lọ sí Ṣakí lọ́la ìgbà tó bẹ̀rẹ̀ ìyá ọkọ rẹ̀ sì wọ́n ní bẹ́ẹ̀ bá ẹ̀ sì máa mú lọ ó kú ọmọ ṣe Àkàndé inú mi wà nù ọmọ òṣè mi nù wo mo rántí orúkọ ajé tó tà mọ́tò ajé ló bá mi gbé Àkàndé mi gbọ́ sí wo. ọmọ bọ́lá kúlékúlé ẹ̀kú àgbẹ̀ ti ọ̀gá amúgbẹ́ àrùn ìfún rẹ̀ wọ̀n. owó lẹ́yìn aláṣọ ọ̀kọ́ ìdè aláṣọ ìdè kọta irọ́ ní. Ẹni bá lè kú o, wọ́n máa ti lè rúkú ẹrú bóyí. Ẹgbẹ́ èèyàn nítọ̀ ọ̀wọ̀ ọmọ láíláí. Bí ẹ náà nítọ̀ ọ̀wọ̀ èèyàn bó ta kásá ikú bá dé owó náà ọba ni wà láàyè. Alábọ̀wọ̀ ìlú olóko táyé. Alábọ̀wọ̀ ìlú ni ọmọ olókun. Ó ṣe kú mọ́ èèyàn. Ẹgbẹ́ aláṣọ ìmúlẹ̀ o. Wọ́n tó yàrá aṣọ òkùnkùn. Eléyìí ẹyẹ ní inú mi ẹjẹ́ ṣe pé ní mímì ẹjẹ́ àṣẹ gẹ́gẹ́ bá a bá máa jó ká jó báwo bá jó torí báyìí kọ̀rọ̀ ẹ̀ sì ká kọrin ní wà lóko. Ọba máa ń jẹ ètò ní òkò sáwọn àdìgbà ọba máa ń jẹ ètò ní òkò. Bónílé sílé máa náwọn ṣe sílé. Bóyá àwọn tí ó ti ọ̀rẹ́ wọ́n lù ní máa ń kọrin. Bọ́lá máwọn gbé wọn, màmá wọn ṣe èkó mọ́ wọn. Mọ́gàjì ó ló kú àtàntí ó ti ọ̀rẹ́ wọ́n lù ní máa ń kọrin. Orí ni màmá gbàgbé. Ẹ̀rọ̀dá ló ní màmá gbàgbé o. Ó mọ̀ máa dé kó pọ̀jà. Bọ́lá wọn jẹ́ ìṣe ìṣe ògbó.
ṣe bó ṣe yẹ. Ọmọ àwọn èèyàn kan wá rẹpẹtẹ. Aláṣọ ń ṣe é kú mọ́ mi nìyẹn. Ìgbẹ̀yìn ti ẹ náà kò ní bàjẹ́. Wá ẹ̀rọ wọn sì fẹ́. Ìpàdé ọkọ̀ ọjọ́ tó bá ń pọ̀ mọ́. Ó jẹ́ wọn náà bímọ ọkùnrin dé. Ó máa rọmọ sí ìkẹyà mi. Bọ́lá gbàgbọ́ àmọ́ ní nǹkan ìlú. Tọ́lá ọlọ́run ọba mi. Tàbí kí máa wé ọlọ́wọ́ táká. Ọmọ lábẹ́ ní ìta òfin kìíní. Ọ̀yìnbó ìgbẹ́yẹ aláṣọ ọkọ̀ ìdè. Ìgbẹ́yẹ kọjá aláṣọ ọmọ rẹ̀ èyí máa dùnú. Ìgbẹ́yẹ aláṣọ ọkọ̀ ìdè. Kọjá aláṣọ èyí máa dùnú. Ọlọ́run fàtà òyìnbí kí o èyí máa dùnú. Ọlọ́mà Dàvídì abáyé dúpẹ́ bọ̀ lọ́rùn òun ìlà. Ọmọdé ọjà ẹ̀kú lọ́rùn kọ́ òun ìlà. Ẹ̀kú àdúrà bẹ́ẹ̀ bá fẹ́ẹ́ ìlú òun ìlà. Nípa sáà ṣe gbogbo ẹ̀jọ́ rẹ̀ sáàbì ìlú òun ìlà. Ọlọ́mà Dàvídì ẹ̀kú àdúrà kì í kọ́. Abọ́lẹ̀, èèyàn tó bí.